my brother, my father. And the Prime Minister house, yes, where you'll be delivering a letter on behalf of the Yoruba people. Number 10, Prime Minister house. We are going there tomorrow to go and deliver our message. By grace of God, please, my people all over the world, all the Yoruba people, we need to stand up together and join our people together. We need to sound to let all over the world know why are we shouting. So thank you so much. But I'm right now in London. My name is Sunday. I am popularly known as Sunday. Àwọn èèyàn náà wọ́n gbọ́ òyìnbó pé Yorùbá ní kẹ́ bá wọn sọ pé ṣé dandan pé a gbọ́dọ̀ sọ òyìnbó ni ẹ jẹ́ ká gbọ́hùn èdè wa àṣà wa lẹ́nu bàbá wa. Èmi ọmọ yín Sunday Adéyẹmọ tí wọ́n mọ̀ ní Sunday Igboho mo ti wà nílùú London báyìí ní alẹ́ yìí gbogbo àwọn ọmọ Yorùbá ní pé àwọn fẹ́ ṣe dínà fún mi pé ká jẹ dínà so ní ọ̀la lágbára Ọlọ́run a máa wà ní BBC house láti lọ rí àwọn British government láti jẹ́ kó mọ ìgbà tá à ń fẹ́ ohun tá a dẹ̀ ń fẹ́ náà ní our country láti gbé Yorùbá nation so lẹ́yìn náà a máa lọ rí minister a máa lọ sí Prime Minister house ọ̀la ní number 10 so láti lọ deliver document wa fún wọn láti gbé kan mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àṣeré o àjòkò so ibi tá a lọ là ń lọ ohun tá a sì ń fẹ́ náà ní orílẹ̀-èdè Yorùbá àwọn òbẹ́ nìkan kan fún ara àbẹ́nibọ̀dì jà so gbogbo nǹkan tá a fẹ́ sí peace so gbogbo ẹ̀rọ bàbá mi mọ̀ mi mo bá sọ̀rọ̀ sọ fún mi pé mi ọmọ ètò wà ní London kì í ṣe eré mo ti wà ní London bí báyìí látàlẹ́ ìlọ dọ̀la mo sì máa wà London bíbí for 12 days mo fẹ́ jẹ́ kí gbogbo everybody get join mi lọ́la kájọ jáde sí ìlú kájọ mi ní London kájọ pariwo kí gbogbo àgbájọ orí wa so kí bíbí jọ tó wa ohun tá à ń fẹ́ là ń fẹ́ ohun tá à rẹ̀ ń fẹ́ náà ní orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe gbogbo thank you. Ẹ jẹ́ ká gbẹ́nu lẹ́nu kẹgbẹ́ wa sí ibẹ̀ ìyá wa Ṣọlá kò gbọ́dọ̀ kó comrade ẹ káàbọ̀ ẹ̀dẹ̀ kúrìn náà kí ni ó fi ṣẹlẹ̀ ní alẹ́ yìí torí ọ̀pọ̀lọpọ̀ ní kò ní ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ni kò ní wá sí ìmúṣẹ ṣẹ́ṣọ́ pé London ni a wà yìí tí a bá wo gbogbo àyíká wa a rí pé aago sọ níbẹ̀ yẹn pé international arrival aago ṣẹ̀ ń sọ wákàtí 6 bọ̀ ló ṣẹlù ẹ bá báwọn aráalé sọ̀rọ̀. Orúkọ tèmi ni Ṣọlá kò gbọdọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tí ìgbín ọ̀gá mi bá ti fà ìkarahun ẹ̀ náà máa ń tẹ̀lé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu bàbá wa olóyè Sunday Adéyẹmọ tó gbọ́ mọ̀ pé tamọ̀ sí Ìgbòho ṣá ìlú London la wà báyìí ní ọjọ́ ìní àwọn Yorùbá tó wà ní ìlú London wọ́n fẹ́ ṣe ayẹyẹ pẹ̀lú bàbá wa wípé ká jọ jẹun papọ̀ tó bá wá di ní ọ̀la a máa ṣe ìwọ́de tá a fẹ́ kó ní ìlú London tí ayé ò rí irú ẹ̀ rí láti West End ní BBC broadcasting house láti máa bẹ̀rẹ̀ ní dédé aago 10 láàárọ̀ ọ̀la a dẹ̀ máa kúrò ńbẹ̀ a máa lọ sí number 10 láti lọ fi ìwé wa fún Prime Minister ìlú London lẹ́yìn yẹn a máa gbóhùn sókè a máa sọ nǹkan tí a fẹ́ gbogbo nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn wa bí ìyà ṣe ń jẹ ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe ríṣẹ́ ṣe báwọn bàbá wa ṣe lè lọ sóko táwọn ìyá wọn lè lọ sọ́jà tí ń jẹ́ pé tí ò sí ààbò tó péye fún àwọn èèyàn wa gbogbo àwọn ọmọ tá a fẹ́ pariwo nìyẹn mo dẹ̀ wá bẹ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò àtẹlẹgbẹ́ mi ẹ jẹ́ ká túyáyá ká jáde. Ẹ wo ìbẹ̀rẹ̀ ìrìn àjò wa láti tọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mọ̀ pé mi ní sọ fẹ́ tí wọ́n sọ Ọlọ́run bá lọ bá títà lé ti lè sẹ́kọ̀ọ́ àwọn ní ojú èyí tó wà a sì wà nínú sẹ̀mí wa báyìí pé Ọlọ́run bá tó ní wà wọn ló dá wa tí ò lè dá wa fún yàgbẹ́ a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé mọ táǹsì gbogbo ẹnikẹ́ni tó bá ní ká mọ́ délé ìlérí a máa tẹ̀ wọ́n lẹ̀ wọ̀bẹ̀. bó ṣe máa rí nìyẹn flyers wa rèé ẹ jẹ́ kí gbogbo wa ká jáde gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí aláwọ̀ kan náà níṣẹ́ lọ́dọ̀ kó jẹ́ ọmọ Yorùbá nìkan gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ freedom ẹ jẹ́ kí gbogbo wa jáde kàtúyáyá bá ṣe pé ní 1 million rally ẹ jẹ́ kó ju 1 million lọ kó jẹ́ nǹkan tí gbogbo àgbáyé máa gbọ́ wọ́n máa mọ nǹkan tí ojú wa ń rí ẹ ṣe. Ṣé dinner
ọ̀lù yẹn lẹ́ ń lọ nísàbẹ̀ tún lọ bòmí torí àwọn kan ní ẹ̀ ní dé dínà yẹn pé ẹ̀ ní wá àwọn tó dẹ̀ ti ra tíkẹ́ẹ̀tì tí. bí mo ṣe ń kúrò níbí báyìí láti airport ní Dubai à ń lọ sí dinner hall. pé kọ́ everybody pàdé mi ní dinner hall. àwọn tó ní tíkẹ́ẹ̀tì. àwọn tó ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹni tí ó bá ti ní tíkẹ́ẹ̀tì kọ́ lọ ra tíkẹ́ẹ̀tì tiẹ̀. ṣé pé kọ́ sì lè lọ. kọ́ sì lè sáré ra tíkẹ́ẹ̀tì. because Yorùbá jọ gbogbo wa. gbogbo wa. tó bá dẹ̀ mọ̀ fóun jóló olùfẹ́ Sunday Igboho Ọlọ́run bá mi tẹ̀ gbogbo iná mo mọ̀ fún fẹ́mi lọ ní kèsì fún ìgbà tó níwájú Ọlọ́run tá níwájú ìbọn fẹ́mi lọ ní. ó dà pàdé ní dinner hall. ó dà à ń tẹ̀síwájú bàbá wa ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nígbà tí ṣé ká wọ train torí pé train náà wọ́n ní traffic wà o so ṣé ká wọ train ká máa tẹ̀ sí ká tẹ̀ síwájú lọ́hùn mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko pé adúpẹ́ pé a pé ọjọ́ náà ti dé báyìí adúpẹ́ fún bàbá wa àti kò ń ṣàwọn nìkan lọ́dárìn o Ìgbòho kì í dárìn àti àbúrò wọn Túndé ni wọ́n jọ dé sí UK ní ìlú London nígbà tí wọ́n rà ń gbẹ́sẹ̀ díẹ̀díẹ̀ torí pé kí ni ìrìn àjò yẹn ṣe ń bẹ̀rẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé olóyè ò ní sọ̀rọ̀ kó má múṣẹ ó náà ń bọ̀ ní London ó ní UK yìí ni a ti máa celebrate birthday wọn so ṣé ká sì slow down káwọn fi confam àbí ká máa so pé mo ní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìran wa tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lọ́tún lọ́sì níbi tí a wà yìí òun náà ní airport tí olóyè tí wọ́n ṣẹ̀ balẹ̀ sí nínú bàálù tó gbé wọn dé láti ọ̀nà jíjìn iléeṣẹ́ Yorùbá World Media ló ń kíyín gbogbo World Media pátápátá àti home based media ni wọ́n kíyín gbogbo independent media náà ní ká máa kíyín o lọ́tún lọ́sì pé a welcome bàbá wa olóyè Dr. Sunday Igboho ṣá ìyẹn ìmọ́lẹ̀ Yorùbá fún gbogbo ohun tí a fẹ́ ṣe yìí ní ọ̀la yìí olóyè Igboho ti dé olóyè ti dé ìyẹn Igboho ẹ ṣé gan ni thank you so much so bí a ti ṣe ń sọ fún gbogbo wa tẹ́lẹ̀ pé it is a beautiful and a lovely time. Live as well. Are you live on YouTube? Yes. Oh. Yeah. I'll definitely come tomorrow. I look forward to seeing you. Thank you. Yes. So bí a ti ṣe ń tẹ̀síwájú torí pé bàbá wa ó mọ value of transportation system ìyẹn nílùú UK wọ́n mọ value transportation system so bí a ti ṣe ń sọ fún gbogbo wa pé àwa ti dé bàbá wa Igboho ṣá ni wọ́n ti dé ẹ̀yin mò ń bọ̀ hello good evening the Stansted where do we buy the ticket downstairs. All the way down to the end, security Is departure. it, You're yeah. in an airport. Okay, are we the Stansted Airport, Stansted to Liverpool Street? Where do we get the ticket? Is it downstairs? Ground floor. Ground But floor. you shouldn't be- All right, thank you. Oh yeah, Jalo. See, tẹ̀síwájú. So, as we're heading out, we're grateful to have, Chief himself with us this particular beautiful day, where we will be getting the train. Train station. So, yeah. Everyone, no, Kini West Kalito train is Aleni on the ground. No, Isale Latimara. Isale. So the Yoruba World Media is live as we welcome Dr. Chief Sunday Igboho,
live into London this evening, where he has arrived for the big day with his wife, as we did promise you that he will be arriving today, and he has already done so. So a very good evening once again. Mo kí gbogbo ọmọ Yorùbá pé Oloye ń kí yín o, ó ń kí gbogbo ọmọ Yorùbá pé àwọn ti dé gẹ́gẹ́ bí àwọn ti ṣe sọ fún gbogbo ọmọ Yorùbá pé àwọn máa dé. A kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá dáadáa tí láti bí ọ̀sẹ̀ kan báyìí bàbá ò sùn bó ṣe ń kọ lẹ́tà yẹn ló ń tún kọ ló ń adjust kó lè bá ọmọ Yorùbá mú. Bàbá tó ṣeré adẹ̀dúpẹ́ pé ó máa yẹ wá lénìí á yẹ wá lọ́la torí pé àwọn ọmọ Yorùbá a mọ̀ tó dáa. So bí a ti ṣe welcome wọn, a máa pa broadcast yìí fún títí di ìgbà tá a máa fi connect sí hotel, torí pé bàbá báwo lẹ ṣe rí train service àti transportation system. Gas wa òun Germany fẹ́ máa lò ó sùn. Wọ́n sẹ̀ sign agreement ní 2024 yìí pé àwọn máa kúta tí Russia ò ta gas lọ́mọ́. Germany fẹ́ máa wá lò ó gas ti wà. Ẹ jẹ́ kí n yanjú ẹ̀, ẹ bá mi délé mu. Ọtí ara dìmú báyìí, dìmú báyìí máa yanjú ẹ̀ bóyá. So there's what is by me again.